ó dùn wọ́n o ó dùn ó dẹ́lẹ́dà wọn àkọ́bí ọmọ olódò dẹ Tinubu thank you sir Sunday Adéyẹmọ Ìgbòho ṣá àṣeyè lálákàn ìṣepo àṣeyè ló máa ṣe àti gbogbo ọmọ Yorùbá àtàtà kíní yìí dùn wọ́n o oh my God kíní yìí dùn wọ́n o ó dùn wọ́n mo ti jáde yes ó dà báyìí eléyìí ṣó tí mo fẹ́ ṣe yìí mi ì fẹ́ kí ọmọ Yorùbá kankan bínú lórí show yìí ẹ má jẹ́ kí ọ̀rọ̀ àwọn ará bí because I have many videos mo á play fún yín ẹ má jẹ́ kí ọ̀rọ̀ àwọn ará bí ẹ má jẹ́ kó dùn yín o ìmọ̀ bóyá ìtẹ̀ ń wò mí bóyá ẹ̀ ń gbọ́ mi ẹ má jẹ́ lórí ọ̀rọ̀ ẹkùn yìí Olúwa gba ọpẹ́ wa lórí ọ̀rọ̀ ẹkùn yìí bá mímọ́ gba ìyìn wa ẹ má jẹ́ kí ọ̀rọ̀ àwọn fídíò play fún yìí àwọn fídíò yẹn wà àná yẹn ṣùgbọ́n mo pè ní gbogbo ọmọ ìgbà tó kà jẹ́ kí wàá máa dùn mí this is who I am Yorùbá Wuyì máa sọ fún yín pé Yorùbá Wuyì orúkọ mi àyà mi wọ́n náà ló lé adáwọ̀n of Yorùbá land ara èrò akálòlò of Yorùbá land máa sọ fún yín pé orí íńtánẹ́ẹ̀tì ni wọ́n ti fún mi ní adáwọ̀n onítàìtànkì oníkìníkan wọ́n ti orí íńtánẹ́ẹ̀tì ni wọ́n ti fún mi ṣùgbọ́n mo kó papọ̀ báyìí mo sọ di orúkọ tí gbogbo yín mọ̀ mí sí lẹ́nu fídíò tí mo fẹ́ play fún yín mi mọ̀ bóyá àwọn máa get nǹkan tí mo fẹ́ kàn ṣe I don't know if people will get what I want you guys to do mo fẹ́ kí ni ẹgbẹ́ tó máa kó wọlé sórí show ilé mi kí ni everybody wá máa dùn ní kí everybody máa dunnú kẹ máa rẹ́rìn-ín ni wọ́n ti jáde tán o. ó ṣọ́kì ọ́ Sunday Igboho ó ṣọ́kì ọ́ ìṣókàbí iná ṣókì ìṣókàbí iná ṣókì ìṣókì Olúwa gba ọpẹ́ àdá fún ẹ tó bá mi kó Olúwa gba ọpẹ́ wa mo kí èyí tí Yorùbá Wuyì yẹ káàrọ̀ ẹ káàsán ẹ kálẹ̀ kú dédé àsìkò yìí according to the time tí sòyìn bá bá yín Yorùbá Wuyì ló ń kọ mi Sunday Igboho 001 the great I decide the great the 001 ẹni tí wọ́n gbọ́ báyìí tí ẹ̀kún bàbá wọn fọ́ bí wọ́n ṣe ń gbọ́ òkà àdìsá tí bàbá wọn fọ́ ni aláìwò ti get started lẹ́yìn tí wọ́n sọ pé àwọn ò fẹ́ ìwé ẹkùn tán wọ́n láwọn èké sí ìwé ẹkùn o wọ́n ní kò sí tó ń jẹ́ ìwé ẹkùn nílẹ̀ Yorùbá wọ́n láwọn ò fẹ́ ìwé ẹkùn ṣùgbọ́n at the end of the video ẹgẹ́ sì kan tí wọ́n ṣe ẹgẹ́ wọ́n láì bá àwọn tí wọ́n ti bá mi fi ẹ̀rín emoji sí comment section lẹ́yìn tí wọ́n láwọn ò fẹ́ ìwé ẹkùn security network ẹ bá mi gẹ́ẹ̀sì nǹkan tí àwọn pípù yìí tí wọ́n polówó nígbẹ̀yìn fídíò yẹn wọ́n polówó àjùmọ̀ burúkú fún wa wọ́n ní ká wá lọ sí hajj ká wá lọ Saudi ká wá lọ kó 8 million lọ Saudi tó jẹ́ wípé àwọn security Amẹ́ríkà tí ò lẹ́sìn ni wọ́n fi ń ṣọ́ Kaaba àti jí Yorùbá àti ẹ bá mi kọ́ àti jí sí comment section ọjà ò tà mọ́ last year mo gbà nǹkan polówó àjùmọ̀ láàjù méjì ṣẹ́kù ẹ bá mi sọ fún ọ̀pá ti jí hello àwọn Yorùbá ẹ bá mi sọ fún wọn pé a ti jí Ọlọ́run máa wà àwọn ọmọ ọmọ bọ́yẹ dúró ẹ má ti pè á ti jí gọ́ọ̀bẹ̀ ẹ á ti jí Ọlọ́run wọn láwọn ò fẹ́ ìwé ẹkùn security network o àwọn ò fẹ́ bá gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ nípa Sunday Igboho TikTok ẹ má bínú àlọ́ sílá ètò ìgbàgbọ́ ti rí síbẹ̀ yẹn TikTok tẹ bá gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ nípa Sunday Igboho lẹ́yìn tí wọ́n sọ gbogbo ọ̀rọ̀ yẹn tán lórí ṣeréṣe ọ̀rọ̀ pọ̀ àwọn ọdẹ ṣe ìgbòho kò dáa Sunday Igboho aláìgbòdà nǹkan tó ṣe fáwọn pípé ìgbà ẹ bá mi sọ fún lè Sunday Igboho kó kọ́ sí ẹ̀ṣẹ̀ fún mi olóyè ẹ̀jẹ̀ gọ́ṣẹ́ fún mi torí Ọlọ́run ìwé ẹkùn ọba ní irúgbó wàhálà ìwé ẹkùn la fẹ́ àti jí ẹni ká má sì kú ọ̀lẹ̀ wa ṣùgbọ́n ká wá lọ sí àjì pẹ̀lú 8 million àbí ká sẹ́ni ká má lọ sí àjì mọ́ ẹ má lọ àjì mọ́ ẹ kó owó yín ẹ lọ fi invest ẹ yé wọn láwọn ò fẹ́ ìwé ẹkùn táwa gbé kalẹ̀ àwa náà ò fẹ́ àjì tiwọn àwa náà ò fẹ́ àjì ẹ má lọ àjì mọ́ ọmọ Yorùbá wọ́n ṣe kọ̀ndẹ́ẹ̀mù rẹ̀ kọ́ náà má wéréré o wàhálà wéréré aláì kọ́mẹ́ntì tí mo rí yẹn ó jẹ́ kó rí mi fídíò méjì ló máa kọ́kọ́ play fún ẹ bá mi sí ẹ fídíò àtọ́gbà tí ìwọlé kọ́ ètò ìwọlé kò ṣeré ńlẹ̀ ájìmọ̀ burúurú
ájùmọ̀ burúkú kọ́ ájùsùlù tọ́nà wo ẹ̀ka kọ́kọ́ gbà àdúrà lórí pé àbẹ̀rẹ̀ ṣó mo ti gbọ́ tó máa gbàdúrà wá fún wa o wàláì ṣó yìí ó máa fọ́ ní gbogbo gba àdúrà fún wa. Alhamdulillahi Rabbil Alamin Ar-Rahmani Rahim Maliki Yawmiddin Iyyaka na'budu wa Rahmani Rahim Alhamdulillahi Rabbil Alamin Ar-Rahmani Rahim Maliki Yawmiddin Iyyaka na'budu wa iyyaka nasta'in Ihdinas siratal mustaqim Ihdinas siratal mustaqim Aladamina, Amin, Surantalin Sakin, Amin, Surantalin Sakin, Madina, Assalamu alaikum, Amina, Assalamu alaikum. Ibola Jasi, Ibola Jasi, God bless you to be thank you. It is 25th of May 2026. Ojo kẹjọgbọ, oṣù karùn-ún lọ́dún 2020 wà láì. Mo fi mo ti fẹ́ rẹ́rìn pa wàhálà dọ́ọ̀lì mísírantàlísítẹ́kì mísírantàlísítẹ́kì búkì rà yìí tàbí búkì kí ló ń jẹ́ búkì gèsè wà láwọn òní pa mí búkì gèsè sírántàlísítẹ́kì mi wàhálà dọ́ọ̀lì mi ìtajà sí náà ẹ má bèrè ìtajà sí aláìbẹ̀kẹ́ bèrè ìtajà sí ẹ má bèrè ìtajà sí náà láti bára wa náà ìdíkà gbé fídíò àwọn tí wọ́n fẹ́ wọ́n ní wọ́n fẹ́ rẹ̀ kù. Sunday Igboho must be stopped by all means. Sunday Igboho and his project of Ija Ekun or Iru Ekun, whatever, is also confused about the name. Isho Kabi no shock. Sunday Igboho must be stopped by all means. Isho Kabi no shock. Ẹ máa bá wa like iṣẹ́ yìí o. Ẹ máa bá wa like iṣẹ́ yìí because ẹ̀fẹ̀ ni mo fẹ́ ṣe. Isho Kabi no shock. Wọ́n ní Sunday Igboho must be stopped by all means. Wọ́n ní Sunday Igboho must be stopped by all means. Isho kí o. Àwọn ọmọlẹ́yìn àjípátá wọ́n wà lórí Facebook wọ́n bú mi. Àwọn ọmọlẹ́yìn dógidógi abókùsùn. Muritala Saheed ìyá ẹ ló ya wèrè Muhammed náà ṣàyà wèrè ìṣọ́ọ̀kì o wọ́n ní Sunday Igboho must be stopped by all means ìṣọ́ọ̀kì o dùn ó òkú máa pa yín ẹ máa kó orí burúkú yín kúrò nínú igbó wa tẹ bá fẹ́ jẹ́ ọmọ ìlú nílẹ̀ Yorùbá ẹ máa bọ̀ láàrin ìlú ẹ wá gbalé síbẹ̀ tẹ wá wà nígbò ìsáàfù wa tẹ máa pa wá kò sí ní tó jọ wọ́n ní Sunday Igboho must be stopped àwọn àfa ìdẹ ṣe ni wàhálà dọ́ọ̀lì Sunday Igboho must be stopped by all means. Mi ò bẹ́ẹ̀ yẹn gbọ́ bẹ́ẹ̀ yẹn ó ní Sunday Igboho must be stopped by all means. Gbogbo ọ̀nà ló gbọ́dọ̀ stop Sunday Igboho. Ògún pààyè Ògún ó pa Murtala Muhammed ó dùn ẹ̀. Take this Murtala Muhammed. Ọmọ ẹ̀ràn àwọn bàbá yín wà lórí íńtánẹ́ẹ̀tì àtàwọn ìyá yín tó ń ya wèrè tó ń gbé àwọn lọ sí court. Ẹ̀yin nìkan lẹ sí méjì lórí íńtánẹ́ẹ̀tì Christian mélòó ló gbé rẹ̀ lọ sí court aláwọ̀ mélòó ló gbé àwọn lọ sí court àwọn bàbá yín ṣì èrè lọ́wọ́ lórí Facebook ní òráyè tiẹ̀ wàhálà dọ́ọ̀lì àmì. Sunday Igboho must be stopped by all means. Sunday Igboho and his project of Ija Ekun or Iru Ekun, whatever, is also confused about the name. Is obviously confused about what to name his project. He must be stopped. He must be stopped. A gbọ́dọ̀ dá Sunday Igboho dúró. Ogunde o. A gbọ́dọ̀ dá Sunday Igboho dúró. Ní tí Sunday Igboho fẹ́ ṣe yìí pẹ̀lú tó gbé jáde Ija Ekun, Iru Ekun, a gbọ́dọ̀ dá dúró. Gbogbo ọ̀nà la gbọ́dọ̀ fi dá Sunday Igboho dúró. Ṣé ẹ ti gbọ́ ọmọ Yorùbá ìdàpọ̀ ẹ̀jú lójú òun? Ẹni tó ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí lẹ́yìn tó ṣe tó play fídíò tán ó wá polówó ájì fún wa ẹ má lọ ájì o ẹ má lọ ájì o ẹ ti pẹ́ mi yẹn tó kú last year tí wọ́n lọ sí ájì over 2,000 kan ló kù over ẹ má lọ ájì o 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 ẹ má lọ kú sọ̀rọ̀
ẹ̀yẹ nípa tẹ̀lọ sí àjò wọn ní kẹfà àwọn ẹ̀kọ́ yín kẹfà àwọn àgbéyà yín alẹ́ àti jí lẹ̀ Yorùbá má bínú àfà àti jí Ọlọ́run àti jí àlọ́ àjì àwọn lọ sí òkè ẹ̀rì. náà so ó ṣe pàtàkì kí gbogbo ọmọ Yorùbá kó gbọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kó gbọ́ yé àmọ́ kí n tó tẹ̀síwájú alhamdulillah wassalatu wassalamu ala rasulillah. I give thanks to Almighty Allah, the Mighty, the only one who deserves to be worshipped. Peace and blessings be upon the noblest of mankind, Prophet Muhammad sallallahu alaihi wasallam, his household, companions, and those who follow his footsteps to the day of resurrection. The only one that deserves to be worshipped. Ká tó proceed, gbogbo ẹ̀yin tí worship Allah jẹ́ kí n gbé ìdájọ́ yín wá. Àfà ẹ̀ tún sọ. Àbí bẹ́ wọn lọ́rùn abájọ tí wọ́n bẹ́ ọrùn tíṣà yẹn. Ṣé wọ́n kọ́ ní Allah nìkan ló deserve láti worship bẹ́ẹ̀ pé tíṣà headmaster tí wọ́n rẹ́ wọn lọ́rùn yẹn. Ṣé wọ́n wípé Christian ni wọ́n. So ẹ mú wọn dáadáa o ẹ mú wọn rẹ́ o àfà ẹ sọ̀rọ̀ sókè sọ lẹ́ẹ̀kan sí. Ṣó ti ń clear so ti ń kíni ẹ̀ka tó máa play fídíò tí bí yẹn lọ mo kàn mú evidence wá fún yín ni o the Allah that supposed to only to be worship if you no worship Allah kìíní kan only people that kilo so that believe in Allah and the day of resurrection so àwọn tá believe in Allah wọ́n ní kàn rẹ́ ọrùn yín if you on TikTok ẹ má bọ̀ lórí YouTube Yorùbá Wuyi ẹ má bínú mi lè máa yí fídíò káàkiri Ọlọ́run òbí gbọ́ mo lẹ́ fídíò mi fẹ́ wá distracted mo ń gbádùn fídíò yìí. Ìyá tó máa fi jẹ èyí tẹ̀tẹ̀lé Allah wọ́n ní kàn rẹ́ ọrùn yín ara àwọn pòfẹ́sọ̀ wọn ló ń sọ̀rọ̀ yìí o ẹ tún sàfà. kàn rẹ́ ọrùn yín. Wọ́n ní ẹ máa fi idà bẹ́ orí wọn dàálẹ̀ tí ẹ̀jẹ̀ ó tu kúrúkú ṣe ti gbọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá wọ́n ní ìyà tó máa fi jẹ yín come on YouTube come and see them o ó ní Yorùbá Wuyi náà ló ń kọ mí lórí YouTube Yorùbá Wuyi wọ́n ní òun ni kí wọ́n fi idà rẹ́ wọ́n ní gbogbo àwọn tí wọn ò bá gbọ́ àgbọ́yé yẹn pé wọ́n bí nípa kó máa fi idà gbá yín lọ́rùn wọ́n ní wọn ò ní fi idà gbá yín lọ́rùn o wọ́n ní kí wọ́n fi idà kí wọ́n fi rẹ́ ọrùn yín kí ẹ̀jẹ̀ sọ kúkúkú ẹ ṣáà bẹ́jẹ̀ ṣe tu yẹn wọ́n ní kí ẹ̀jẹ̀ tu kúrúkú nílẹ̀ wa nílẹ̀ Yorùbá ẹ yẹ kí n bá ti sí spíkà spíkà wà nílé ni ẹ bá mú spíkà mi. So ìyà tó máa fi jẹ yín tí ẹ bá gbà kí Sunday Igboho flush wọn jáde nínú igbó ni pé kí wọ́n rẹ́ ọrùn gbogbo yín èmi kúkú kọ́ ni mo sọ ara àwọn máàmù wọn ló sọ yìí wọ́n ní kí wọ́n rẹ́ ọrùn yín fíù ológun lákàyè ló máa pa wọn wà láì ọmọ Yorùbá àti inú mi ń dùn. mo ti lọ gbé spíkà wá ìyà tí a fi jẹ gbogbo ẹ̀yin tí ẹ gbà síláàmù onípa máa rẹ́ ọrùn yín bọ́ọ̀lẹ̀ rẹ̀ sọ̀rọ̀ ẹgbà ní spíkà máa sọ̀rọ̀ spíkà jẹkújẹkú spíkà ó yá ẹ sọ̀rọ̀ dáadáa fáà ẹ sọ fáà Yorùbá. ọ̀rọ̀ kan tún bẹ́ sẹ́yìn ìyà tá a fi jẹ òpìdán àwọn alásàsì àwọn aláwo àwọn àlùfáà ìyà tí ó jẹ wọn ó náà ní ká fi idà ká fi bẹ́ wọn lọ́rùn. Ibn Qayyim ní kì í ṣe pé mú idà ẹ wàá mú ara ẹ̀yìn
ara dà ẹ kàn fi gbá wọn lọ́rùn pé ọmọ agbọ́rọ̀ ẹ tẹ wọn lọ́rùn. ẹ ṣe gbọ́. ọ̀rẹ́ ló fi rò pé wọ́n fi nà wọ́n lọ́rẹ́ èsì wọ́n fi nà wọ́n lọ́rẹ́ o. ọmọ alẹ́ ọ̀run yìí dànù. Umar radiyallahu anhu. Umar radiyallahu ẹ má ṣe yọ̀mọ́ kíkà kò sí pẹ̀lú wọn ni wọn ò fẹ́ Sunday Igboho so ìyá tí wọ́n fi jẹ yín náà má ti gba ilẹ̀ Yorùbá ni pé kí wọ́n arẹ́ yín lọ́rùn sọ̀rọ̀ ń tiẹ̀ jáde. By all means, by all possible means, Sunday Igboho must be stopped. The individual known as Sunday Igboho and in some quarters known as Chief Sunday Igboho, I don't know how he became a chief. I don't know if he has an official chieftaincy title. So I'm not so sure about that. Or something, probably the chief is just one idolatry title. Anyway, the individual. Pé ó sọ̀rọ̀ nípa idolatry title that is to say àwọn tí wọ́n ṣe ìṣẹ̀ṣe ẹ̀dẹ̀ mú bàbá àgbà ẹ̀ tí wọ́n pílẹ̀ lẹ́ẹ̀kan bàbá ẹ̀ ní ẹgbẹ́ yẹn oníṣẹ̀ṣe wọ́n ní kán rẹ́ ọ̀run yìí ni o wọ́n ní kán má fi ìdà gbá yín wọ́n ní kán rẹ́ píhùn kẹ́jẹ́ ẹ̀tọ́ sùúrù wọ́n ní táwọn máa ṣe nìyẹn lẹ̀ Yorùbá o kán rẹ́ yín lọ́rùn wẹ́rẹ́rẹ́ o àwọn bomb bastard wẹ́rẹ́rẹ́ o sọ̀rọ̀ fúnkẹ́ níṣẹ́lẹ̀ Igboho stop by all this sọ̀rọ̀. Known as Chief Sunday Igboho needs to be stopped. From embarking on his project of Iruekun or Ijaekun. At times he comes out to call it Iruekun. At times he comes out to call it Ijaekun. Look at this now. One of his recent videos where he declared that he alleged that his project has been approved by the federal government, which is a total falsehood. Wọ́n ní lọ́nà pa ọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì ò gba ìlú ẹ̀kún o odùn aláìwòdùn ojú ẹ̀gọ́ you can feel the pain lójú àǹfààní àmì ẹ̀dẹ̀ ìṣe ọlọ́run àmì ẹ̀ṣẹ̀ mi pẹ̀lẹ́ sorry ìlú ẹ̀kún ti bẹ̀rẹ̀ iṣẹ́ sorry àmì ẹ̀ṣẹ̀ mi ọlọ́run ìkúnlẹ̀ abiyamọ. Which is a big lie. He claimed that his project has been approved by the federal government, which is not true. Another pointer to the fact that this person should not be trusted. Should not be trusted. Wọ́n ní kẹ́ máa trust Sunday Igboho ẹ̀yin ọmọ Yorùbá ṣe trust Sunday Igboho àbẹ́ trust Sunday Igboho èmi Yorùbá wù ní mo trust Sunday Igboho àmì ìgbọ̀n kankan wọ́n ti dé tì mí lọ mi ìgbọ̀n pa mi ìgbọ̀n pa bí àwọn ará Mẹ́kà bí wọ́n ṣe gbọ́n pa nígbà tí Muhammed dìde tí wọ́n ṣe tẹ̀lé gọ̀túgọ̀tù bẹ́ẹ̀ lèmi náà mi ìgbọ́ anything Ọlọ́run ti dé tì mí lọ mi wàá mọ̀ bóyá mo ní àwọn tí ò tún gbọ́n pa Yorùbá gbọ́n pa Àdìsá la fẹ́ Sunday Igboho la fẹ́ Ìrẹ̀kùn la fẹ́ àgbọ̀ nánà àgbọ̀ Ìrẹ̀kùn àti kọ́mpèsè àwọn Yorùbá yarí wọ́n ní bàbá mi àṣìṣe wọ́n ní Ìrẹ̀kùn àti kọ́mpèsè àgbọ̀ anything àgbọ̀ nǹkan àgbọ̀ npa wọ́n ní Sunday Igboho must be stopped by all means ìṣókì o ìṣókàbí ló ṣókì ìṣókì o wíṣọ́ Sunday Igboho ìyá mi Àbíkẹ́ òṣà ní sẹ́ẹ̀ Igboho ní sẹ TikTok ńlá náà ni wọ́n ní Sunday Igboho ní sẹ ó àgbọ̀ nílẹ̀ Yorùbá CSI is the answer àgbọ̀ kọ̀ọ̀kan ti dé tiwa ni sọ̀rọ̀ sókè wèrè. Nobody should trust him. Nobody in his right mind and senses should trust this man. So in this recent video, you can see the obvious contradiction. He was mentioning Iruekun. Then he has Ijaekun, and so on. So Ijaekun, Iruekun, which of it? Confusion. It's not confusion. Afa, mo yo wà nínú àwẹ̀ ò tí ì ṣìnú, kò dẹ̀ ìlú dẹ̀ le, o lè má fi sáàrì jẹ. Ijaekun, àwọn kan ni wọ́n dá Ijaekun kalẹ̀ nílẹ̀ Yorùbá. Iruekun lóde ìsọ̀ndàdí ẹ̀mọ Igboho dá kalẹ̀. Àwọn ọmọ Yorùbá ń kó àwọn ọjọ́ lóríṣiríṣi àwọn tó dájú ẹkùn kalẹ̀ àwọn tó dé etí ẹkùn kalẹ̀ ẹkùn ọrùn ẹkùn ìdí ẹkùn tí wọ́n dà kalẹ̀ because ọmọ Yorùbá ti di ẹkùn lọ́wọ́ yìí ajá ní èèyàn mọ̀ fúlà tá a bá mú yín sọ́wọ́ ẹ̀jẹ̀ yín àgbẹ̀ ẹ̀ máa mú yín lọ́rùn tí yín máa tẹ̀. àní tẹ ẹ bá fẹ́ ṣe dáadáa ẹ máa bọ̀ láàrin tẹ wá dó sínú gbòòrì sáfù wa ògùn parí ògùn parí Iruekun Sunday olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà Ìjàẹkùn àwọn ọmọ kan náà tún dá yẹn kalẹ̀ separately ni kò jọra wọn
wọ́n gbé lọ bá olóyè ilé pẹ̀tọ̀ tó ń de olóyè o táwa náà dákalẹ̀ ní o àdúgbò báyìí àdúgbò nísìn ojú orí ẹ̀dùn ìgbóná tó dùn ó ṣókè. He is totally confused. Whatever the name he is giving to his project, this project must be stopped. For so. Ẹjọ́ ọmọ Yorùbá, only this project, ó tún lo must be stopped. Ká ló máa stop ẹ̀? They play. Táwọn ọmọ bá ti wọgbó, ìwọ kójó lọ bá wọn. Àwọn náà máa kójó pàdé ẹ̀. Anything tó bá ti bá nínú ipò wa, wàhálà criminal ni. Tó máa ti kójó wọgbó, ìwọ tó máa bí ẹ̀rẹ̀ gbogbo tó kò sẹ́yìn yẹn. Lọ kójó pàdé wọn nínú igbó. Many reasons, and I believe every sensible person is going to agree with my submissions. I have a few number of reasons to say that this man should not be supported. That project must be stopped. And I'm not the first person to say this. I'm not the first person to say this. There is this Nigerian human rights organization. Yes, Huriwa, Huriwa, which is the Human Rights Writers Association of Nigeria. Huriwa tó ń sọ yẹn tó bá ṣe enjoy pé Yorùbá for the first time ẹ lọ wò. Huriwa chairman is an Igbo man and his assistant is a Fulani man. Àtọ́jọ́ dá Huriwa kalẹ̀. Igbo man ni chairman ni wọn mo ti gbé wá sórí bíbí. Then pẹ̀lú Fulani olóhùn nìkan kó wọn bí ikú tá a bá ti kójó wọgbó ẹ̀yin ẹ kójó pẹ̀lú kẹ kójó pàdé wa ẹ̀yẹ kájọ wọnú ara wa Àkànbí ọmọ olódòdẹ Tinubu kí bàbá mi ò ní ṣòfò sọ̀rọ̀ sókè wèrè rẹ o sọ̀rọ̀. It's a human rights organization in Nigeria, and so many sensible individuals and organizations have kicked against this project by Mr. Sunday Igboho. Why? Number one is that this man is known with ethnic bias. This is somebody who has targeted Fulani individuals a number of times. Association of Nigeria. It's a human rights organization in Nigeria, and so many sensible individuals and organizations have kicked against this project by Mr. Sunday Igboho. Why? Number one is that this man is known with ethnic bias. This is somebody who has targeted Fulani individuals a number of times. Now, I want you to get it right. I'm not here to defend Fulani. I'm not a Fulani. So don't think anybody from Ilorin is Fulani. I'm not Fulani. Mo fẹ́ kí láìkì yẹn kó pọ̀ ẹ bá mi sí ẹbí ìdó inú mi sí àkókò ìwé ẹkùn as companies ẹ fẹ́ kéèkù ẹ máa kéèkù ni o nígbà kẹlẹ́ wa lọ́rùn ẹ ká tó pè bàbá ẹ̀ lẹ́ẹ̀kan sí bàbá ẹ̀ sọ̀rọ̀. Ẹ̀wọ̀n lọ́rùn ni ẹ ṣáàtì gbọ́ wọ́n ní máa bẹ́ wọn lọ́rùn. Wọ́n ní ẹ ti bẹ́ wọn ní ọrùn ní ó yá ọmọ ìdájọ́ jẹ́kọ̀ mẹ́kọ̀ tí. I'm a Yoruba man, a full-scale Yoruba man, and a bona fide descendant of Oduduwa. Lórí irọ́. I can say that anywhere. So I'm not Fulani. But this Sunday Igboho is somebody who is known to have targeted Fulanis. So he is known with ethnic bias. How will somebody of such nature be trusted with weapons
we cannot license any weapon to him. This is somebody who has called several times for the disintegration of Nigeria. It will continue. Ọmọ Yorùbá. Ilẹ̀ Igbo ni o. Ẹ wo tí wọ́n lọ ṣe ilẹ̀ Igbo. Àyíntọ́ wà lórí YouTube, Facebook àti Facebook mo dẹ̀ gbé yín síbẹ̀ yẹn o. Mo dẹ̀ gbé yín síbẹ̀ yẹn Facebook o bet. I have it, bàbá mi ọ̀tẹ̀. I will play it. I have it here with me already. Ó ní ilẹ̀ Igbo lélẹ́yìí. Àwọn Igbo wọ́n ti wọ́n ṣeré fún wọn o. Jẹ́ kí n bá yín bò díẹ̀ kẹ́ lè bá yín dáadáa. Ó yá sọ̀rọ̀ ọmọ Igbo sọ̀rọ̀. Àwọn ọmọ Igbo lẹ́ ń wò yìí o. But the camp like this. Àwọn ọmọ All Igbo. those people they stay. When they kidnap our people. Àwọn ọmọ When Igbo they destroy our product. This is the camp. So we have been telling them to leave this camp. They refuse to leave. They are using this camp to kidnap our people, to spoil the product we have been using to feed our children, to feed our family. So we tell them today to leave for our community. Tell them to leave this camp. If they refuse to leave, not till Friday, we will come by ourselves and we will drive them away. So you see the camp. Now here that they stay. They kidnap our people. This is the place they have been living, kidnapping our people, killing our people. So this camp, not the only one person get it. Sorry, I got this camp. Mama still support her and all his brothers. So make una tell them. The governments are crying to government to tell them to leave this camp. Because we have been tired. They are killing our people. We are tired for what we have been seeing in Ugboha land. So today, I come by myself, Okaka, to tell them our community called Ugboha that should leave this camp between now and Friday. If they refuse to leave, because it's this camp, once they kidnap, they will carry the person down to this camp and kill the person. So that is why we are here today. I want everybody